Bẹ́ẹ̀ ni mo kí mi kó rí ẹnu. Ẹ wá jókòó báwo. Yìí. Yéé. Kó bẹ́ẹ̀. Èmi ò gbọ́ kẹ́ ẹ mọ́. Ẹ ti dọ́ọ̀jù náà. Bàbá mi. Níbo lẹ ti wá náà? Ayérayé o. Níbo lẹ ti wá gan? Mọ́tò kọ̀. Eba. Irọ́ nìyẹn. Bàbá mi ṣe tán. Olúwa mi ṣe tán. Pastor Daniel. Kẹ́gbẹ́ fún wa sà. Kẹ́gbẹ́ fún wa sà. Ẹ ra sà. Yóò dá fún ìsà. Ẹ rọ̀wọ́ náà. Ojú òní tì. Ǹjẹ́ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì yìí, Pastor Taiwo Agbala Gabriel? Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ gbé fídíò náà wọlé. Ẹ má jẹ́ ń gbà yín lákòókò púpọ̀. Mẹ́wàá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń fọ́lù wa tí ẹ ò tí ì subscribe, ẹ bá mi gbé wọlé subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúùgbà tá a bá wá sórí afẹ́fẹ́. Ìṣẹ̀lẹ̀ lè tún gbẹnu tó gbáǹkọ́ gbì. Lẹ́yìn mo bàbá mi ṣèyí tán. Ọlọ́run ò tí ì bẹ̀rẹ̀ ìyanu rẹ láyé bàbá Taiwo Ojo. Ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ ìyanu rẹ kó tó di máàtì kí jẹ́ẹ̀tì wọlé fún bàbá mi. Amen. Bàbá mi Taiwo Ojo ti ṣe léyìí. Yéé! Yéé! Ẹ wá wọlé síbí ni. Yéé! 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 Ẹ̀mí àwọn wòlíì. Pẹ́sọ́ọ̀sì o! Ẹ̀mí àwọn wòlíì. Bàbá Taiwo Ojo! Ẹ ní dààmú o! Amen. Bàbá Taiwo Ojo! Ẹ ní fòrò! Bàbá Taiwo Ojo! Ẹ ní wọlé o! Bàbá Taiwo Ojo! Ẹ máa ga sí o! Pẹ́sọ́ọ̀sì! Sójú rẹ̀ fọ́nù! Ọlọ́run ayérayé o. Ẹ̀mí àwọn wòlíì. Ó kọjá bẹ́ẹ̀! Ó kọjá bẹ́ẹ̀! Gbàngbẹ́ta! Bàbá mi o. Mọ́tò 100 million. Bàbá o. Ìyá ọ̀tọ̀. Wọ́n fi mọ́tò gbé mọ́tò wá. Pẹ́sọ́ọ̀sì. Gbèsè bí ẹ̀. Wọ́n fi mọ́tò gbé mọ́tò wá. Bàbá Taiwo Ojo ẹ̀ ní dààmú. Amen. Irú àmì wo ló ń ṣe yìí? Ẹ̀ ní dààmú. Ọlọ́run tó pè yín kò ní fi yín lẹ̀. Ọlọ́run tó pè yín kò ní fi yín lẹ̀. Ẹ̀yin ẹ ní bùkátà tó pọ̀ gan-an. Ṣùgbọ́n nínú bùkátà yín ẹ wá fa ilé ìjáde. Ojú ò ní tì yín. Ojú ò ní tì yín. Ayé àwọn ọ̀tá yín máa bàjẹ́. Àwọn ọ̀tá yín ò ní ní ayọ̀. Àwọn ọ̀tá yín ò ní rí dùnnú. Ìbànújẹ́ máa wọlé àwọn ọ̀tá yín. Bàbá mi Taiwo Ojo. Gbogbo tó ń dùn mọ́ yín nínú kò ní di ìkorò lójijì.
gbogbo tẹ́ ń wò tó mú ayọ̀ wá fún ọkàn yín kò ní di ẹkún lójijì. Bàbá mi májẹ̀mú àánú yẹn kò ní kú òǹbẹ̀. Bàbá mi ẹ di wòlíì fún ìrandíran. Ìrandíran thousands of years tó ń bọ̀ orúkọ yín ò ní parẹ́. Iná inú yín ò ní kú o. Ibi wọ́n bá yín sogi ìrànlọ́wọ́ mọ́ kò ní já o. Bàbá mi Taiwo Ojo kò ní já o. Bàbá mi Taiwo Ojo kò ní já o. Bàbá mi Taiwo Ojo kò ní já o. Ọlọ́run máa san fún yín o. Ọlọ́run máa san fún yín o. Ní ọ̀nà tẹ́ ẹ lérò ọ̀run máa san o. In the name of Jesus. Jọ́ọ̀nù. Bàbá mi. Ó lójú ni. Fẹ́sọ́ọ̀sì. Ó yà á lẹ́nu dádì. Fẹ́sọ́ọ̀sì. Kábíyèsí bàbá. Níbo ló kójú rẹ? Bàbá mi ọwọ́ bẹ́ bàbá mi. Nǹkan láyé kan sí bàbá mi. Bàbá mi kan bẹ́ ń bẹ́. Ó ti fi ń gbàdúrà látàárọ̀. Mo ń gbàdúrà ní olúwa mi. Bàbá mi kan bẹ́ ń bẹ́. Bẹ́ẹ̀ni mọ́tò yìí. GM. GM sórí ní. Alálàá ni. Alábọ̀rí ni wọ́n ń pèrè. Bàbá mi, bóyá páàkì tẹ̀ ní àfẹ́ ẹ̀ mọ̀. Dúró náà mọ̀ bọ̀. Bóyá páàkì ní. Bàmí orí ìdísẹ́. Bàmí ẹlẹ́yìn ṣe pranki. Olúwa mẹ́lẹ́yìn ṣe pranki orí ìdí. Reality. Irọ́ ni. Irọ́ ni. Ẹ máa ṣí ẹ̀ gan. Ẹ wá máa sọ pé bàbá Taiwo Ojo Ọlọ́run máa san. Ẹ máa ní bàbá Taiwo Ojo Ọlọ́run máa san. Ẹ máa rọ̀jò àdúrà lé wọn lórí. Ẹ máa ṣí ẹ̀ ẹ jẹ́ lọ ọ̀dọ̀ wọn. Ẹ jẹ́ lọ ẹ lọ gbé mọ́tò ẹ kọ́ ọ̀dẹ̀ jẹ́ lọ.